ó lóun ti make owó òun ti make owó ibi tó yẹ kóun ti rò pa òun ti make owó tó kóun máa lọ sílùú àwọn òun ti lè mọ ọ̀nà òun ti lè lọ Nàìjíríà òun ti dé òun ti meet àwọn èèyàn ọlọ́pàá gan wá sọ́dọ̀ àwọn láti wá gbọ́ ọmọ lájọṣepọ̀ máa tó fi bẹ̀yẹn tó fún un níbẹ̀ yẹn tó sọ bóun ṣe débẹ̀ yẹn ó sọ wọn pa yìí báyìí pé wọn kàn bí àbándọ́ kìnnì kan ni so kí n ṣe mo ti tún ṣe mo ti rẹ ibi méjì yẹn mo ti rẹ́nu ẹ̀ mo ti rẹ́ sàlẹ̀ mo ti gbé bẹ́ẹ̀dì yàrá kọ̀ọ̀kan bẹ́ẹ̀dì méjì ló ti wà ń bẹ̀ so mo ń gbowó mi ń bẹ̀ wọ́n kọ́ àwọn ọmọ wa bẹ́ẹ̀ ni àwọn èèyàn kọ́ ọmọ wa láti Nàìjíríà ẹ̀yin òbí tó máa náà ọmọ yín travel out ẹ lọ Côte d'Ivoire ẹ lọ Abidjan ẹ bá àwọn ọmọ yín bẹ̀ wọn ò máa ọmọ yín lọ sí òyìnbó kékeré lọ́rọ̀ Cairo kékeré ní ti Libya bẹ́ẹ̀ bá wọnú àwọn abúlé yẹn àwọn yín ti bímọ 2 3 ń bẹ̀ ọmọ yín mi ti bímọ ó ti kú nígbà tí wọ́n ní mú wọn lọ sí hospital wọn tó yẹ kó for operation bí ẹmọ iye ọmọ tó pé ó kú toyúntoyún bí wọ́n ṣe wá máa ọmọ yín kò lákàtà yín ní òye mi bí wọ́n ṣe wá ọ̀rọ̀ tí wọ́n bá yín sọ tán fi mú ọmọ 12 years old yín lọ ọmọ 13 years old yín lọ ọmọ 14 years old yín lọ ọmọ 18 years old yín lọ sílùú àwọn pípù yìí ní òye mi mo ṣeun ẹ wò bí mo ṣe ń sọ lọ fún yín ló ń bẹ̀rẹ̀ láìfún bẹ́ẹ̀ àwọn èèyàn wà ń bẹ̀ ọkùnrin wá síbẹ̀ obìnrin wá síbẹ̀ òun ti kan kíní síta tóun fi ń ta pàrágà tóun ta gbogbo age bọ̀bọ̀ yẹn náà bọ̀bọ̀ yẹn tóun padà mọ̀ yẹn ló ń tọ̀hún sọ́nà o bọ̀bọ̀ kejì yẹn tó máa lẹ̀ mọ́ òun ó má ti tó wá máa náà ó tó máa náà mọ́ bẹ́ẹ̀ bọ́wọ́ yẹn ṣe kọ́ òun nìkan tó máa ṣe nìyẹn bóun ṣe lọ rìpọ́ọ̀tì ẹ̀ nìyẹn pé òun lọ rìpọ́ọ̀tì ẹ̀ pé òun ò ṣe kíní kan ó tàn wá ìbá ó ṣe kíní kan ni bó ṣe ń sá báwọn ọlọ́pàá ṣe ń wà bó ṣe sá nìyẹn bí mo ṣe bọ́ kó lọ́wọ́ ẹ̀ nìyẹn ó sá kó lù yẹn mo ṣe bọ́ kó ẹni ọ̀fẹ́ǹsì ńlá ni mo ṣe sá kó lù yẹn bó ṣe sá kó ládùúgbò yẹn ni mo ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn bọ̀bọ́ kejì ẹ̀ lè ìyẹn ò ṣe Yorùbá o bó ó máa support mi gbogbo tí mò ń ṣe èmi náà ti dára wọn bẹ̀ yẹn mo ti gbó life tán live àjọ ń live ẹ̀ ni àti ṣe wá dojú kan ìkan náà àwọn ọmọ tó wà níbẹ̀ tó náà wá ń bẹ̀ yẹn ó wá lóyún kò sọ fún mi pé òun lóyún ó wá lọ gba ọmọ jáde ṣá àwọn oníbílẹ̀ wọn á fún ní nǹkan tó máa fi ṣẹ́yún ló wá lọ ṣẹ́yún inú next video mi after this one àbí kí n sọ nínú sexology títí tèmi mo máa sọ ọ̀nà tó lè gbà protect rẹ̀ tó fi ní lóyún ọ̀nà ìbílẹ̀ tó fi ní lóyún mo máa sọ ọ̀nà 4 fún yín nínú fídíò mi ní. nígbà tó lóyún kò sọ fún mi ó ti lo kíní yẹn oyún yẹn ti wálẹ̀ kò jẹjẹ yóò jáde oyún ẹ̀ ṣẹ́ sínú ni kò sọ fún mi náà kò sọ fún mi nígbà tó wá pẹ́ díẹ̀ gbogbo táìmù yìí òun ti pé bíi 18 oúnjẹ ẹ lè wọ̀n kọ́ ọmọ 18 lòun tó máa yẹ sí sọ̀rọ̀ gan ṣé òun gan àròjọ yẹn ó ṣáà lọ òun wọ yàrá wọn kò dìde ńlẹ̀ kí ló ṣe é lótútù mú un kí ló ti wá lò ó lóun ti lò ògùn má lábùkù ń bá já fún òun ṣe gbogbo ẹ̀ náà ló wá lọ́hùn ń wá fún pẹ̀lú ọ̀sán wẹ́wẹ́ pé ọ̀nà kò ṣiṣẹ́ fún bá kìíní kan òun bá ṣà fún nígbà tó ń fún tán tó mẹ́ ṣe lò tó báyìí pé ibẹ̀ sì bleed nìyẹn
bí o ti máa ń bleed tẹ́lẹ̀ o òun ò mọ̀ ṣáà pé ó ní òun ti ń bleed òun bleed kí ló ṣe ẹ́ ní kò ń tó jujú kò ń tó wọ̀ òun ẹ̀ ti mú délé ẹ bá ń gbé mo mọ̀ ìṣekú síbẹ̀ nìyẹn ẹbí ẹ̀dà òun ò mọ̀ ará ẹ̀dà òun ò mọ̀ ẹni tó mú wá tọ́jọ́ wá bí èsè pókú àbí èsè sá lọ nìyẹn àwọn ọlọ́pàá tó wà ń bẹ̀ bóun ṣe pè kan náà ni pé nǹkan bá máa ṣẹlẹ̀ lọ níbi ibi iṣẹ́ òun ẹgbà òun ní àká tó wó ká tó fi òun mọ bọ́rọ̀ náà ṣe di wàhálà bó ṣe wá tibẹ̀ pa nìyẹn wọ́n ti pa wọ́n lọ sí police station odidi oṣù 3 gbáko gbogbo àwọn tó kó yẹn àwọn lọ lò ń bẹ wọ́n ti ní passport wọn bẹ odidi oṣù 3 gbáko náà lọ lò ń bẹ ìgbà tó máa dé padà ọgbọ́n yẹn náà dúró tí òun máa ń wò òun bẹ tó máa dé padà wọ́n wò pé kó máa lọ Nàìjíríà padà bí wọ́n sọ pé kó máa lọ Nàìjíríà èlò àlọ́wọ́ ẹ̀ tó fẹ́ máa lọ sílé padà èlò ló wà lọ́wọ́ ẹ̀ bó ṣe wà yìí ò dání owó tó wà lọ́wọ́ yìí ò tó nǹkan kan wọn náà ìgbà yẹn owó àwọn owó Nàìjíríà jẹ́ ṣe nìyí kò sówó lọ́wọ́ ẹ̀ wọ́n ti gbàgbọ́ owó ẹ̀ ṣiṣẹ́ kó fi owó kó fi máa lọ padà wọ́n sọ pé bóun ṣe bẹ̀rẹ̀ wọ́n sọ pé kó má wọ̀rí wọ́n bá gẹ́ẹ̀tì yàrá kan sí wọ́n ní bó ṣe bóun gẹ́ẹ̀tì yàrá kan nìyẹn yàrá kan tó bóun gẹ́ẹ̀tì ibẹ̀ ló wọ́n wà àwọn táwọn jọ ń ṣe kinní wọ́n ti kúrò lọ́dọ̀ òun ibẹ̀ ló wọ́n pọ̀ tó ṣe bẹ̀rẹ̀ sí aṣẹ́wó mi nìyẹn ṣé wọ́n ṣe aṣẹ́wó lè tó wọn á bẹ̀rẹ̀ yìí wá ní ibì kan tó wà bẹ́ẹ̀ ó dàbí sharp corner Nàìjíríà ni àwọn aṣẹ́wó ló wà ń bẹ̀ ó ní tẹ́ bá tún wá wọ ibẹ̀ yẹn wọ́n máa ń tàwọn síbẹ̀ ni o bó ṣe àpáyé ibodò tàwọn síbẹ̀ òun ṣáà wà kọ́nàkọ́nà òun ṣáà wọlé síbẹ̀ wọ́n máa ń tàwọn wọ́n máa ń lọ́gà tó máa ń dìlìfà fún so òun lọ́gà tó ń dìlìfà fún tóun wọn ò dẹ̀ lè tàwọn mọ́ òun náà ti mójú bẹ̀ wọ́n wà lónìí tẹ́ bá débẹ̀ ó ní ẹ máa mọ̀ wípé yà ń jẹ wá Nàìjíríà yìí ó ní òun ò kò ṣe bí tẹ̀tẹ̀lẹ̀ àwọn ìlú máa wá sílùú àwọn wá ṣe ṣùmẹ́kà àwọn ló wá ṣe bíríkìlà àwọn ló máa bá wọn ta pọ́ọ̀fù hey God wọ́n ní ibẹ̀ ẹ máa bá Nàìjíríà míì ni àwọn Yorùbá tó kọ́ǹkìlẹ̀ máa bọ́ mẹ́ wọ́n tà wọ́n síbẹ̀ kò sí wọ́n mọ̀ kò tó bá tọ́jọ́ kọ́ báyìí kó wọn bọ́ ṣe wà yẹn wọ́n lọ prison tí àwọn tí wọ́n níwèé gbèlú wọn ní kankan lọ́wọ́ Nàìjíríà mọ̀ tó bá ń gbé Nàìjíríà ò ní níwèé gbèlú lọ́wọ́ wá sí mọ̀ gbé ǹjẹ́ ló wà àkọmọdé tẹ̀bi pé kò má níwèé gbèlú lọ́wọ́ wà gbé Nàìjíríà àmọ́ àwọn ìlú tí ò da tó wà yìí tí ò da tó fúnra járaja yìí ò lè gbé bẹ̀ láì níwèé gbèlú lọ́wọ́ báwo ló fẹ́ gbé so they were hiding wọ́n hide ní ohun tó máa ti wà ń bẹ̀ tó máa ti gbé ohun tó yá tó ń ti dáhùn kọ́sọ́nà tó pọ̀ bẹ́ẹ̀ sì ń dàváìtì wọn wá sílé pé àbí báyìí lóhun jẹ́ ń gbé o pé kìnìún kan gbá kan wọ́n ń bẹ fún oṣù 3 after 3 months òun kó ń bẹ lòun lọ sílé òun padà lòun lọ ń gbélé òun ilé òun lòun gbé so àwọn tóun ti tó jẹ́ bí kọ́sítọ́mà máa pè wọ́n where you dey yí báyìí ló wà máa bọ̀ wọn where you dey ló wà máa bọ̀ wọn Ìyábọ̀ where you dey adé àwọn máa bọ̀ wọn Ìyábọ̀ where you dey máa bọ̀ wọn ní bó ṣe ṣe tí tóun fi ní àwọn much customer gbà tó yá mo súnmọ́ bọ̀ yẹn pé òun nídìí bí ilẹ̀ kan ilẹ̀ yẹn àwọn list ẹ̀ ní bí pé àwọn list ẹ̀ ní so wọ́n á fi pákó kọ́ wọ́n fi kàn wọ́n fi páànù gbálẹ́gbẹ̀gbẹ̀ wọ́n ṣe òun ṣe inú ẹ̀ òun rẹ̀ òun ṣe bí fáwọn ṣe foundation kó tó wá kó àwọn páànù sí gbogbo orí ẹ̀ sí gbogbo ara ẹ̀ òun fi fáànù síbẹ̀ òun fi iná síbẹ̀ ibẹ̀ ló wọ́n wà òun ló ọyọ́ kan tóun sùn òun á fi yòókù lẹ̀ àwọn girls lè wọ́n wá padà àwọn àbẹ̀kó tó lè wá síbẹ̀ èèyàn máa dúró fún ẹ ẹni tó máa dúró fún ẹ máa jẹ́ ẹni tó jẹ́ pé ẹni tó mọ̀ nílùú yẹn tó kó nìkan bá ṣẹlẹ̀ àwọn á lè pè é torí cause mistake tó ṣe aláàkọ́ òun ò tó fẹ́ ṣe mọ́ bó ń ṣe dìde padà nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ wọ́n rò pé ìgbà tóun ti ń rọ́ọ̀mù bíbá yìí wọ́n mìíràn náà kókó wà Nàìjíríà ni kóun sọ fún wọn pé bá máa kí òun àbí kóun lọ kí wọn ó máa surprise mi pé kí tún ní iṣẹ́ tó tún ṣe ṣé ó yẹ kó padà sídìí iṣẹ́ yìí kàkẹ́ òun máa mọ̀wó délé wọ́n yà fọjọ́ kọjọ́ òun lẹ́yìn odi ló fi ṣe